rẹ̀ kí la fẹ́ mọ pé wọ́n pọ̀ lórí ilẹ̀ wa fún wàrà tí wọ́n ń dá lọ́dọ̀ tiwa àwọn ò lè dá lọ́dọ̀ wọn nígbà tí ń bínú tí mo fi yarí gbà ẹ̀ náà nìyẹn wo lè sọ pé wọ́n lè ṣe kó tó kò sí àlàfáàlù bàbá tèmi ọmọ pàṣẹ ọmọ tó dé pé ọmọ ọpa yẹn kí lẹ́tọ́ mọ́ sẹ́yìn ìdí tí mo ṣe bínú gbà ẹ̀ náà nìyẹn àwa lè sọ pé a bínú mi ò pààyè mi ò jalè mo jà fẹ́ fún àwọn bọ́dà mi àwọn bàbá mi àwọn mọ̀mọ́ mi ẹni kan lọ pa mí lóru kí ni mo ṣe ẹni kan lé mi fóònù àbá tó yẹn ò tí ì di bẹ́ẹ̀ lé mi fóònù àwọn ọmọ tí ń sì ń gbé bọn oríṣiríṣi káàkiri tó ń pààyàn wọ Buhari ológun wọn ní amnesty àwọn tí ń pààyàn tó ń ṣe yamayama ológun wọn ní amnesty olémi tí mi ń jà fún ẹ̀tọ́ àwọn bàbá mi nílùú bàbá wa oníkèmí okòòrùn mo lọ pa mí lóru tó bá yẹ kó ìjọ Ọlọ́run tí ò fi mílẹ̀ ohun tá a lè wọ́n ti gbàgbé mi ṣùgbọ́n mo dúpẹ́ tọ́lọ̀ lóde pé wà lálàáfíà mo dúpẹ́ fẹ́yìn bàbá tẹ̀ bí mi pé ẹlẹ́dàá yẹn padà lẹ́yìn mi ló jẹ́ kí n ní àǹfààní láti fi mo tó akíwé ilé mi bọ́yá yìí olú ẹ̀ ní gómìnà bá ti fi ń jọba àkájá máa wí olódó ní àdúgbò Ọlọ́run bá tó dé ní ọ̀pá mímọ́ di àṣẹ àwa rí i pé bàbá mi sọ pé ọmọ tó bá ní jẹ bàbá mi mo fẹ́ rí i pé òun náà fẹ́ pẹ́ láyé ni Ọlọ́run jẹ́ rí i pé kí n náà bá lè fẹ́ rí i pẹ́ dáadáa nínú ọlá ńlá pẹ̀lú ìfọkànbalẹ̀ tí àìsàn kẹ́kọ̀ọ́ ní ṣe yín bàbá mi ní ewé àgbọn ọ̀dẹ̀ ọ̀ tá a bá ní ẹ̀kọ́ ara kúkú lé bí mọ̀ pé bàbá mi bá kú bíbẹ̀ fún lásìkò ẹ̀dẹ̀ kò sí bíbí sẹ́yà Thank you.